o lè ní ìmọ̀ ifá kó o mọ̀ bọ òòṣà kankan torí ifá ni bàbá òrìṣà kò sóòṣà tí ó lè fọwọ́ sọ̀yà kó ní ti ifá bò kò sí òòṣà ta ló mú àwọn òrìṣà sọ̀kalẹ̀ wáyé Ọ̀rúnmìlà Àjànà ó mú irúnmọlẹ̀ ojú kọ̀tún igbámọlẹ̀ ojú kòsì ọ̀kànlé oníwó irúnmọlẹ̀ láàrin gbogbo wọn jẹ́ 1601 òun ló kó wọn wálé ayé Ògúnlákáyé Ọ̀sìnmọlẹ̀ ló lànà fún wọn òun ni Olúlànà tí babaláwo bá wà tó bá wù ú ó lè má bọ òòṣà kankan. ṣó ṣeé ṣe ó possible. kí babaláwo kó má bọ Èṣù kó má bọ Ṣàngó kó má bọ Ṣàngó kó má. mo ṣe lè bọ Ṣàngó mo ṣe lè bẹ̀ṣù it's not compulsory the only thing mo lè rúbọ fésù ní ìbọ Èṣù mo lè rúbọ fún Èṣù but kò mí pé mo ń bọ Èṣù. kí ni ìyàtọ̀ bíbọ àti bíbọ màá láyé ń sẹ̀ kán ní client kan wá sọ́dọ̀ mi tí ọ̀rọ̀ rẹ̀ bá jọ mọ́ àwọn alágbára tó ń dà á láàmú àwọn ayé tá a bá béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín Ifá ló ń jẹ́ bẹ́ẹ̀ o kí ni ọ̀nà àbáyọ tí ó fi yọ lọ́wọ́ àwọn alájogun yìí àwọn ajogun tífá bá tọ́ wa sọ́nà tá a ṣe nǹkan tá a ní ká ṣe tá à ń kójọ yẹn torí ta la ṣe ń kójọ ṣe mọ̀ pé ẹni tó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ta fẹ́ wá ṣe ìràpadà fún ṣé torí tèmi ni àbí torí Ifá ebi ń pa Ifá ni àbọ̀ fún gbẹ́ nǹkan tí mo àkójọ yẹn a ti kójọ a tún béèrè lọ́wọ́ Ifá ká tó divert síbẹ̀ ẹ bọ àwọn àgbà rèé o ìpèsè wọn rèé o ṣé bo ni ká gbéyà sí o tó bá ní ká lọ dà sódò tó bá ní ká gbé lọ sóríta mẹ́ta tó bá ní ẹsẹ̀ òkè ní ká gbé lọ ibi tó bá direct wa ni babaláwo òun ṣàdédé gbé ìpèsè tàbí ẹbọ lọ síbi tó wù ú no Ifá ló máa fún ní instruction tẹ́ ẹ bá da obì gan tó bì ó yan o kò yan o wọ́n á tún béèrè lọ́wọ́ jíjẹ ní àbí obì míì tá a dà tá a ti fi ṣe findings tán wọ́n lè ní kẹ́nìkankan má jẹ́ o ká dà sí iwájú ìta wọ́n lè ní ká kò lè rí ẹbọ ṣé torí babaláwo ni wọ́n ṣe rúbọ ni tí wọ́n bá gé orí ẹran sí ẹbọ yẹn tí Ifá bá instruct pé ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó fi ń rìn tí wọ́n gé wọ́n kó dà sórí ẹbọ orí rẹ̀ náà wọ́n kó dà gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n gbà now bọ́dì rẹ̀ tó kù ṣé bọ́dì rẹ̀ tó kù yẹn láì bí Ifá láì ṣe ó ti sọ bí tá a lò tí ó bá ẹbọ lọ nísìnyí the body á wúlò fún àwọn ọmọ awo tí wọ́n máa jẹ á sun á jẹ bẹ́ẹ̀ bá jẹ́ tẹ́ lọ gbé síbì kan ó máa rà á dẹ̀ gbàdúrà orúkọ ará àdúgbò bọ́ọ̀tì tẹ ẹ̀yin tí ẹ sún kẹ́ ẹ jẹ́ yẹn mọ yìí economy because tí babaláwo tí ẹ bá rúbọ tí ó wá ti yọ gbogbo ohun tí wọ́n fẹ́ lò lára ẹran yẹn ẹran tán gbé kalẹ̀ yẹn èèyàn máa wo ẹwì ẹgẹ ẹ mọ apá kan lọ fún ìyá wájú ilé ẹ lọ bá ń fún olóyè báyìí nílé ètò kù kẹsọdọ ọbẹ̀ ẹ fi jẹun. ṣùgbọ́n ẹni tó wá ṣe irú yẹn tó bá bá àwọn ọmọ obìnrin náà ti ń jẹ ẹran tó kù á ní babaláwo gbà òun ni. babaláwo gbà orí ẹ̀ ni ò pé babaláwo it's true kò téèyàn bá ti torí èèyàn bá ti pé téèyàn bá wà lack of knowledge èròkèrò ló lè rò kí ni babaláwo gbà babaláwo sọ pé òun fẹ́ jẹran ni ìwọ ló gbé problem wá
ṣé ká gbé òkùtù ẹran rẹ̀ ká gbé fún kó mọ̀ gbé lọ lé ni àbẹ́gbọ́rọ̀ ẹ̀ rí. Now tí Ifá bá direct pé èṣù ni kí a lọ gbẹ́bọ yìí fún a wà á lọ sí ibo ní ilé èṣù. mo mọ̀ pé àwọn ní ẹ̀ńkulẹ̀ àwọn kan máa ń gbẹ̀ nǹkan kan tó máa ń sọ pé ojúbọ èṣù. Wọ́n ń gbẹ wọn ojúbọ èṣù so ó dẹ̀ ibo náà ti rí kà pé ẹ̀kúlé babaláwo ni tàbí iwájú ilé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yangi èṣù tàbí òkúta èṣù lẹ́gbẹ̀ẹ́ sí. Ẹja ṣe bá ṣe ṣe kó bá lè rí bí ṣe rí wọ́n ó gbé ẹbọ lọ sí ibi tẹ́fù fi ṣẹlẹ̀ wọ́n ní èṣù onílé oríta adọ́ngọ́lọ̀ gbóngbóngbò gbóngbó ẹlẹ́sẹ̀ ká gbóngbó ti bí lóye sáfárá gbogbo èèyàn tọ́ ti bí èṣù dágbá gbogbo èèyàn dà odò ẹlẹ́rù ń wẹ́rù kiri èṣù láàlú náà wá kíní rẹ̀ ò rébé nìgàn ṣé ó yẹ kéèyàn gbé èṣù tira sínú lè. tó oríta ló yẹ kó wà. èṣù onílé oríta tí o bá dẹ̀ débi tí wọ́n bá ti máa ṣe èṣù ìlú kò ní jìnnà sóríta. màá fún ọ ní ẹ̀zápù kan èṣù tí a ní ní ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ èṣù làrẹ́ ẹ̀rí kóríta ló wà. èṣù onílé oríta ó hàn nínú oríkì rẹ̀ èmi wàá gbé sẹ́ǹkùlé. ṣé yẹn túmọ̀ sí pé àwọn tó gbé sẹ́ńkulé yẹn fake ni. mi ò pé fake but àfojúdi ni wọ́n ṣe lè láyà débi pé o tẹ́fà tira o tún gbé tù tira nígbà bá pẹ́ náà ni ó tún gbé Ṣàngó tira ìwọ nìkan ṣoṣo wá jẹ́ àwòrò òòṣà bíi mẹ́ta márùn-ún. What do we call that? Scammer. Ẹni tó ṣe bẹ́ẹ̀ scammer ni on scam. You cannot be priest of all the gods and goddesses. Àwọn tán wà di Ọ̀ṣun àti mọ̀ wọ́n ìyá Ọ̀ṣun bàbá Ṣàngó bàbá Mogbà àwọn tá a bá ní nǹkan kan ṣe tó jẹ mọ́ Ṣàngó á gbéra á lọ fi kò lókun pẹ̀lú wọn. gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyá Ọ̀ṣun bàbá Mogbà yẹn àwọn ò kì í ṣe onífá. Onífá yàtọ̀ sí àwòrò òrìṣà. tó bá fẹ́ ẹni tó fẹ́ fi compare onífá wàá dọ́dọ̀ reverend tàbí pastor. Reverend church. Yes àwọn náà jọra wọn nítorí ìmọ̀ ni wọ́n gbé dání òní wọ́n jókòó tì wọ́n dẹ̀ ń mọ lecture wọn kọ́yàn lẹ́kọ̀ọ́ ni wọ́n dáni lẹ́kọ̀ọ́. ní church wọ́n ní àwọn choir ní mọ́sálásí wọ́n ní choir ní ilé Ifá a ní choir